fún lówó ń yọjú olé èmi ò fẹ́ o. jẹ́ kí n máa lọ. kí ni kí n ṣe fún mi ṣé kí n gbọ́ kọ́fì fún yín. mi fẹ́ kọ́fì. ẹ jọ̀ọ́ ni. ìwọ náà ni mo ti tètè wá síbí jù. ẹ wo sórí èmi náà ń bọ̀ láti pàtì ní ilé ó ti yá jùlọ tó jẹ́ máa lọ máa wá lójúmọ́ mọ́. ẹ má lọ. wo ọmọ bọ́lá ń lé ọmọ àdúnyàdé mo kí ẹ o. jẹ́ máa lọ. ṣé kí n sìn yín báyìí. ọmọ bọ́lá ń lé. ṣé kí n sìn yín àbí kí lẹ̀ ń ṣe. ẹ má tiẹ̀ lóòótọ́ sí mi. Bàbá ẹlẹ bàbá ni mo fẹ́ rí. Bàbá ti gbé fùrùgàjà. Wọ́n gbé fùrùgàjà ìbọn náà gbé yẹn lọ. Àní bàbá ṣàwo lọ lẹ́bùnmí. Ṣàwo lọ bò mí àlẹ́nu àárọ̀ yìí. Èmi àti wọ́n jọ wà títí lálẹ́ àná ni wọ́n dẹ̀ rán mi iṣẹ́ in fact wọ́n ń retí mi ẹjọ́. Àwo ti dákẹ́. Àwo ti dákẹ́. Àwo ṣe kí ni bàbá kú. Ó ti gbéṣẹ́. Ẹjọ́ torí Ọlọ́run ẹ má bà tèmi jẹ́ torí Ọlọ́run ẹjọ́ ebi àti bàbá aládéhùn láàárọ̀ yìí kò lè gbọ́dọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹjẹ́ rí bàbá. Ó lè wọlé báwọn torí bọ́kùnrin ti wà lẹ́wọ̀n ó léwu fẹ́ tó bá wọ̀ mí. Kí ló ṣe? Kí ló ń tó ṣe? Ayé mi ò ní. Tàbí nínú kan pariwo. Ó pariwo o. Ẹbí kẹ́mi ṣe ṣe. Kẹ́mi. Ẹbí kẹ́mi ṣe ṣe. Kẹ́mi. Ẹbí kẹ́mi ṣe ṣe. Kẹ́mi. 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 Kọ́sì, Níkà, wàhálà wà o. Bọ́lá mà ní. ó ti wá gbé ẹ nìkan. Látago 4 ìdájí ni mo discover ìparí ẹ̀ tutù. Mo dé jí kúrò àwọn wọ́n mi sí lára kò jí dì sí. nǹkan kí nìyẹn kọ wa ó lè lù gùn. Gùn báwo? Mo ti ń rí àpẹẹrẹ lẹ́nu dé mẹ́ta wípé bó ṣe máa sùn títí tó pé bọ̀tẹ́ lórí ẹ̀ pé bí ó ti wọ̀yà mi já bẹ́ẹ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ sí. Kí ló wá ṣe Bọ́lá báyìí? Èèpo ti lọ tójú bọ̀bọ̀ kú bọ̀ báyìí. àwọn dà o. ṣé ó ṣì mí ṣá. Mi mọ. ó mọ̀. Ẹ dúró. Ẹ dúró. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ni onídé Bọ́lá? Mo lọ sick. Ààrẹ ò yá. Mi ò sick, kò sí nǹkan tó ṣe mí. Kò sí nǹkan tó ṣe ẹ́. Kò sí nǹkan tó ṣe ẹ́ Bọ́lá. O sick. I'm not sick, I'm fine. ó ní pé òun ò sick ó láàárọ̀ ó yá òun wà okay baby ó wà okay àbí sùn padà ó wà okay.
lójú rú tí ò fẹ́ lójú ọmọ sọkùnkùn tí ó sì mọ́lẹ̀ ẹ̀rí ló yẹ kí ẹ wá kiri ẹ̀rí ló lè fojú ọ̀run ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ o ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí sọ̀rọ̀ ní lójú ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí ọ̀nà yìí tó bí ẹ̀rí lọ́gọ̀ ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí sọ́mọ́tì fún lọ́ọ́ ẹ̀kú iṣẹ́ o ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí. ẹ̀kú gbẹ́mì fún mi làwọn ìṣe rẹ̀ gẹ̀ẹ́nì àmọ́dá tìrìlà ọ̀rọ̀ tó pọjọ́bọ́ bí ojú okùn kí ló lè tú u ẹ̀rí ọ̀rọ̀ tó múni lọ́bẹ̀ ká ọ̀rọ̀ dé tù ú ẹ̀rí ọ̀rọ̀ ló lè tú u ẹ̀rí we need an evidence and evidence is all we need we have evidence ẹ̀rí Thomas feels older the next level is where we're going nothing is stopping us ẹ̀rí marketed by inspiration Thomas feels older 145 Nabia 6.20 Dumota ẹ̀rí. ó ti ẹ̀dá tí mo bá yín tí mo bá ọkọ yín. ẹ kálẹ́ sà. màá rí yín létà. kí ló dé.